Ẹ̀kálẹ́, ẹ̀kálẹ́ láti gbogbo ibikíbi tí ẹ ti ń wò wá. Ẹ̀yin ìyá wa pátá, ẹ̀yin bàbá wa, a kí yín, a sì ń rí akitiyan yín náà lórí ọ̀rọ̀ Yorùbá Nation. Ẹ ṣé gidigidi gan, ojú ò ní tì yín lágbára Ọlọ́run. Gbẹ̀yìn màmá wa láti Amẹ́ríkà, bàbá wa láti Amẹ́ríkà, gbogbo ẹ̀yin màmá wa láti Canada, bàbá wa láti Canada, ẹ̀yin màmá wa láti Europe, gbogbo Europe pátá dé UK, ẹ̀yin bàbá wa láti Europe, gbogbo Europe pátá dé UK, a kí yín, ẹ kú ọmọ ṣe. Gbogbo ẹ̀yin bàbá wa pátá àti ìyá wa láti Asia pátá, South America, North Americans, ní gbogbo ilẹ̀ àgbáyé pátá láti Africans tí ẹ̀ ń tì wá lẹ́yìn lórí ọ̀rọ̀ Yorùbá Nation yìí pẹ̀lú àdúrà tó ń gbogbo. A kí yín gidigidi gan. Àwa ń rí ipa yín. Ẹ jẹ́ mọ̀ pé láìsí ẹ̀yin gan, báwo la ṣe fẹ́ ṣe? À ń rí ipa yín, a sì ń kí yín. À ń kí yín lọ́tùn, à ń kí yín lósì. Ẹ ṣé gidigidi gan, ojú òní ti gbogbo yín. Àkókò yá tó fi kí Kóìkì lẹ́ẹ̀kan sí bàbá Kóìkì. Ẹ máa bá iṣẹ́ lọ, kò sí ohun tó fẹ́ ṣẹlẹ̀. Ọkùnrin takuntakun lójú ogun. A kí yín, ẹ ṣé, ojú òní tì yín. Bàbá wa Sunday Igboho àtúfàkókò ètò kí yín náà, ẹ ṣé gan ni. Gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ tí ẹ ò dákẹ́, bó ṣe le tó ẹ ò dákẹ́, ẹ sì ń sọ. Gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ tẹ fara yín jìn ní tòótọ́, mo kí gbogbo ẹ̀yin náà pátá, ẹ ṣé gidigidi gan. God bless you. Ọ̀rọ̀ mi tí alẹ́ yìí kò sẹ́ni tó tún dálé lórí bí kò ń ṣe Gani Adams. Nítorí wípé ẹ̀kọ́ tó fi kọ́ àwa ni wípé bí a bá ń gbìyànjú láti ṣe nǹkan, tí nǹkan tá a fẹ́ ṣe yẹn tí kò tí ì bọ́ sóhun tí a fẹ́, a sì máa ṣe ni, kì í ṣe pé à ń tẹnu mọ́rọ̀ o. Ṣùgbọ́n a rí ọ̀rọ̀ Gani Adams gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí kò tí ì tán lẹ̀ o. Ẹ̀yin ẹ̀gbọ́n mi, ẹ̀yin àbúrò mi, ẹ̀yin màmá mi lókè òkun. Gani Adams fẹ́ jẹ́ ká sọ ìrètí Yorùbá Nation nù. Ìdí táwa ò ṣe nígbà ní tó pé kò tí ì jáwọ́, àwa ò dẹ̀ ní jáwọ́ àfìgbà tó bá jáwọ́ kúrò ńbẹ̀ kó fi ọ̀rọ̀ Yorùbá Nation sílẹ̀ pátápátá. Nítorí pé nínú ayé yìí àti lọ́run kò sí ọ̀nà tá a lè gbà bí bá ṣe. Olóṣèlú lòun. Ẹni tó bá dẹ̀ fẹ́ ja ìjà gangan lórí ọmọ ìlú, kì í ṣe olóṣèlú. Olóṣèlú làwọn. Gani Adams, sórí pé ó ti dójú ti àwọn tó fún ní oyè apostle nínú church. Ó ti dójú ti wọ́n náà. Pẹ̀lú ìwà tó ń wù yìí,
nígbà tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn dìde tó ń sọ̀rọ̀ òdì sí Ọlọ́run látara ẹ̀ nínú ọdún náà, èmi Babaconfirm mo jáde tí mo ṣe fídíò lórí ẹ̀ wípé ènìyàn lè jẹ́ babaláwo, ènìyàn lè jẹ́ oníṣègùn, ènìyàn lè jẹ́ onífá. Ṣé bá ṣáà ń rí Methodist ìgbà yẹn, àìmọye oníṣáàkì lọ́rùn tó ń wá sí chọ́ọ̀chì tó dẹ̀ máa gbọ́dọ̀ ti ṣe tán wọ́n padà sẹ́nu iṣẹ́ wọn. Tí mo wà lára àwọn tó sọ pé it is not wrong, you can be an apostle. Mo wà lára àwọn tó jẹ́ wípé mò ń jẹ́ kó yé gbogbo ayé wípé àwọn tó fún ẹ ní òye apostle yẹn gangan, wọ́n ti rí ẹ tán wípé you have a change of mind to God. Yẹn lè máa ṣe anything tó bá wù, o lè ṣaláwo, o lè ṣe oníṣègùn, kò sí ohun tí ìwọ ṣáà ti make sure wípé Ọlọ́run yẹn gangan ó ṣe olóòótọ́ sí ènìyàn, ó sì ṣe olóòótọ́ sí Ọlọ́run. Ìwọ wá wo bí ọ̀rọ̀ náà ṣe wá já sí báyìí. Ṣé o mọ iṣẹ́ àwọn àpọ́stélì nínú Bíbélì ni? Àwọn àpọ́stélì inú Bíbélì wọn ò ní ẹ̀tanú. Bẹ́ẹ̀ sì ni wọn ò jẹ́lẹ́sìn ẹnikẹ́ni, iṣẹ́ Olúwa ni wọ́n ń ṣe. Oyè àpọ́stélì, oyè tó lágbára nínú iṣẹ́ ìránṣẹ́ Kristẹni ni. Àwọn kì í bà nǹkan jẹ́, wọ́n ń tún nǹkan ṣe ni. Àwọn àpọ́stélì, oyè tó strong nínú Bíbélì débi pé àwọn yìí máa fi gbogbo ara àti ẹ̀mí, bí pásítọ̀ ò bá tiẹ̀ lè ṣe, wọ́n á fi gbogbo ara àti ẹ̀mí, wọ́n á fi mú àwọn èèyàn. Ìwọ tó lóòfẹ́ déjọba ọ̀run sẹ́, wọ́n máa mú ẹ tipátipá. Wọ́n á mú ẹ déjọba Ọlọ́run. Èyí tí mo wá rí, mo rí pé o ti dójú ti àwọn tó fi ẹ́ jẹ́ apostle nínú chọ́ọ̀chì wọn. Kò sí bá ṣe fẹ́ sọ̀rọ̀ sí ẹ tọ́rọ̀ ò ní bá àwọn tó fi ẹ́ ṣàpọ́stù. Tó pé ó ti bà wọ́n lójú jẹ́. Tó pé oyè apostle, ṣó ń gbọ́ mi? Kò tiẹ̀ tọ́, kò tọ́ rárá, kò tọ́ rárá fún ẹni tó ń pè ní ìránṣẹ́ Ọlọ́run kó lọ́wọ́ sí nǹkan tó ń pè ní ìjọba. Pàápàá àní ìjọba tó bá dẹ̀tì bí ìjọba Nàìjíríà. So dirty. Tí ìránṣẹ́ Ọlọ́run bá fẹ́ wá náwó sí, á jẹ́ wípé ó dìde ń tòótọ́ nítorí pé àwọn èèyàn òun wọ́n ń jẹ ìyà, ó sì fẹ́ ṣe kíni, and he wants to rectify the problem. Bó tó bá lérò wípé òun náà onídọ̀tí ni tó lọ join ní àwọn tá à ń sọ yìí, sọ̀rọ̀ ń bẹ. Àgùntàn tó bá bájá rìn ni wọ́n máa jẹ̀gbẹ́ ni. Politicians, it is politicians. There is nothing we can do about it. Ó ti dójú ti àwọn tó fi ẹ́ jẹ́ apostle. Àwọn tó wá fi ẹ́ jẹ́ apostle, mo believe yìí ó jẹ́ kí wọ́n ti pè ẹ́ sẹ́yìn. Tó bá wá jẹ́ pé wọn ò tí ì pè ẹ́ sẹ́yìn, kí wọ́n tètè sún ẹ ní gẹ́rẹ́ ìpàkọ́. Gani Adams, jẹ́ kí n sọ fún ẹ, àtàwọn tó fi ẹ́ jẹ́ àtiwọ́n tó jẹ́ apostle, jẹ́ kí n sọ fún ẹ, ẹ ò ní dalẹ̀. Èmi ni mo sọ. Ohun tó Olúwa ní kí mi sọ, òun ni mo sọ yìí. Olúwa rán mi sí ẹ, kó gbọ́ yìí dáadáa. Olúwa ní kí n sọ fún ẹ wípé Gani Adams, òun fún ẹ ní 21 days kó fi mú ọwọ́ ẹ kúrò nínú ọ̀rọ̀ Yorùbá nations. If not, ìbínú Olúwa máa dé o. God sent me to you. Either you believe me as a prophet of God or you did not believe me. God sent me to you, but let's wait till 22 days.
God asked me to tell you that He give you just 21 days to kick off away from Yoruba nation issues. To kick off away from Sunday Igboho issues. 21 days. Could kick off away of that issues about Sunday Igboho ẹni tí Ọlọ́run gbé kalẹ̀. I've said many reasons why God cannot send you. Because you have been good with the government of Nigeria. God can never send you. And you mingle with them, not that you were saying the truth, you were saying the lies. Ṣọmọdé tó Olúwa ṣe fún 21 days. Olúwa sọ wípé àwọn ìjọba Nàìjíríà wọ́n fẹ́ lù ẹ́ against Sunday Igboho. Tó bá dẹ̀ lù ẹ́ against Sunday Igboho, wọ́n máa lù ẹ́ against Yorùbá nations. Nǹkan tó dẹ̀ ń sọ yóò lè ṣe, ò lè já. The last time, Olúwa fún 21 days of ìmẹ́nu kúrò lórí ọ̀rọ̀ Yorùbá nation. Láì jẹ́ bẹ́ẹ̀, lẹ́yìn 21 days, ìbínú Ọlọ́run ló máa bẹ̀rẹ̀ sí rí o. Àṣìṣọ́ f'Adébóyè nìyẹn, wọn ò gbọ́. A sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run náà, wọn ò gbọ́. Wọ́n ti ń jẹ ìyà wọn lábẹ́lẹ̀ báyìí. Ṣùgbọ́n Olúwa ní ìyà tiẹ̀ kì í ṣe ti abẹ́lẹ̀. Ìyà tó máa jáde síta, ó lóun máa kó ẹ ní ẹ̀kọ́ débi wípé àwọn tí wọ́n rún ẹ ní iṣẹ́ kó o lòdì sí Yorùbá nation, wọ́n á sunkún fún ẹ. Ẹ̀yin àgbà òṣì, ẹ̀yin àgbà rádaràda, ẹ̀yin àgbà ìbànújẹ́. Ṣé bẹ́yìn lẹ̀ ń ṣe látijọ́ yìí láti 1960 sí ẹ̀yìn lọ́hùn títí di òní, ìlú yìí ò dáa. Àwa ò kọ̀ dédé jáde sí ká wá máa ní a ò ṣe mọ́. A ti wòyìn, a rí pé kò sí ohun tẹ́ ẹ lè ṣe, kò lè dá. Kò lè dá. A ti wòye, kò sóhun tẹ́ ẹ lè ṣe. Gbogbo ẹ̀yin àgbà òfò yìí, ẹ̀yin tẹ́ ẹ rọrùn tẹ́ ò fẹ́ lọ sọ́run yìí, a ti wo gbogbo ẹ̀ tónítóní, a ti rí i pé kò sí bí ẹ ṣe fẹ́ ṣe mọ́. Ẹ ti bà Nàìjíríà jẹ́. Ẹ fọwọ́ mú Nàìjíríà, káwa fọwọ́ mú Yorùbá nation. Àwa ò dọ̀sìn, a ò ní gbà o. Wo mo gbà pé fine káyé tèmi rí báyìí, ṣùgbọ́n pé káyé àwọn ọmọ mi má wà ní òmìnira, irọ́ lẹ pa. Mi ò ní gbà. Ìwọ ọmọ Yorùbá tó o bá wá gbọ́n dáadáa, tó o gbọ́n ọmọ Yorùbá gidi, wàá rí pé ohun tí ó ń tẹnu mi jáde yìí, òtítọ́ ni. Mo gbà bẹ́ẹ̀, ayé mi àti wọnú ẹ̀nà. Ṣùgbọ́n àwọn ọmọ tí mo bí, wàláì, wọ́n máa ní òmìnira. Òmìnira tí mo dẹ̀ ń lépa fún àwọn ọmọ yìí, àti àwọn torí wọ́n pé tó jọ ọmọ Yorùbá, òmìnira tá à ń lé fún wọn ni pé kí wọ́n fún wa ní freedom, kí Yorùbá nation kó dúró, Biafra kó dúró, káwọn náà fi ọwọ́ mú ìtò bá wọn. Ọba dẹ̀ pé Nàìjíríà kò sí tó ká wa. Ẹ ṣé gan.